bídùn fúnra rẹ̀ kì í gbọ́ kì í gbà la. Ẹ tún kú àmójúbà mi èmi ìbídùn fúnra ra mi lórí ètò kíni ètò èké ìbídùn láti orí móhùnmáwòrán Oòduà TV. Ó ga. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa bí ẹ ti ń bá wa takúrọ̀sọ lójú òpó wa káàkiri lórí ayélujára. Oòduà móhùnmáwòrán lórí Instagram, Oòduà móhùnmáwòrán lórí TikTok, Oòduà móhùnmáwòrán lórí Facebook, Oòduà móhùnmáwòrán ní everywhere. Ibikíbi ẹ ṣé, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹni ìbídùn tó dé ọmọdé. A sọ̀rọ̀ kan pàtì nígbà kan ọ̀rọ̀ lórí kíni lórí àwọn ẹbí Gbénga Adébóyè àti Ṣàkíkí tí mo sọ fún yín wípé ní èrò tèmi mo mọ̀ wípé Ṣàkíkí wọlé lọ bá Lára ni. Mo sì mọ̀ pé Lára ò mọ̀ wípé ibi tí yóò gbé ọ̀rọ̀ lọ nìyẹn tí ọ̀rọ̀ fi di kíni o iṣu atayanyan. Ní báyìí Kíkì ti bẹ̀bẹ̀ ó apologize bó ṣe pé apology yẹn kan ṣe pé mi ìfẹ́ pé Kíkì ló ní ìgbéraga torí pé ẹni tí mo ti lẹ́ẹ̀kan àti ìyá ìnàpàdé rí lẹ́ẹ̀kan mi sì rí bí ẹni tó ní ìgbéraga ṣùgbọ́n ká kí ẹni tí tó lè sọ pé má bínú ìṣègbè náà ló lè bẹ̀bẹ̀. Ẹ̀bẹ̀ rẹ̀ wà ń bí ó wà lábẹ́ ẹ̀gbà náà mi inú Ṣàkíkí ó tọrọ àforíjì lọ́wọ́ ẹbí Adébóyè tó mọ̀ pé wọn kì í ṣe báyẹn. Bẹ́ẹ̀ ni ó ní òun tọrọ àforíjì ṣùgbọ́n kó àforíjì gan kọ́rọ̀ àforíjì tó abẹ́fẹ́ gbọ́ ni. Bó ni mo ṣe lè ṣe báwọn. Bẹ́ẹ̀ mo dé. Ṣàkíkí ò lè ní ẹ́ o, ó fẹ́ máa fi ilé bọ̀dá mi pawó ní o, ó lè ní ẹ́ o, stay away from our family o, torí story tó o mọ bó ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀, òun ló ń dá sí, tí n bá dẹ̀ dúró tán, tí n bá dúró sí ẹ lọ́rùn, èèyàn bí 1 million ló dúró sí ẹ lọ́rùn, ó lè máa gbárùkọ family wa jẹ́, kó máa kí n bá máa kú wọn bẹ gbogbo gbà lórí social media. Anyway, Ṣàkíkí ò kì í ṣọlẹ o láti ètò. Àǹtí Ṣeun ò lè sọ̀rọ̀ báwọn ó tún fi kún ní Ṣàkíkí gbẹ́rù orí ẹ̀ kalẹ̀ àti Ṣeun kílọ̀ ni wọn gbẹ́rù rù bíi tiẹ̀ àǹtí Ṣeun ò lè sọ kò sínú wọn tó lè sọ báwọn ó fi kún ni. Àbí mo gbà ẹ́ post on social media Ṣàkíkí ti ń di big brand kò sí bó ṣe fẹ́ sọ láàrin lórí Facebook orí TikTok for like 10 to 15 minutes only come across one of my videos so why are you protecting evil? Post it on social media bí tí mo ti bá ẹ náà kí gbogbo ayé balẹ̀ mọ̀ gba ìka ní bọ̀bọ̀ yìí o ṣùgbọ́n ìyẹn ò kì í ṣe ọ̀rọ̀ lénìí tó ṣe kókó ni pé fídíò yìí mo fẹ́ fi bẹ gbogbo ẹ̀ táyà family náà Gbénga Adébóyè because wọ́n ti jẹ́ kí n realize mistake mi and kí nìkan tí mo ṣe tí madam ṣe ló ń bí àwọn nú lórí fídíò tí mo ṣe wọ́n lè mi sọ nínú fídíò ẹ pé Ọlọ́run ò ní jẹ́ kí ọmọ wa lọ fẹ́ ọkọ nídìílé tí ọkọ ọmọ wa ti máa kú tí ọmọ wa ò ní nífọ̀kànbalẹ̀. Madam Ṣeun nìkan kọ́ ló ń bínú sí ẹ mo wù lè di ẹrù tí kò sí lọ́rùn Madam Ṣeun sí Madam Ṣeun gbogbo àwọn tí wọ́n ti ní nǹkan kan tàbí méjì ṣe pẹ̀lú Adébóyè ló bínú sí ẹ àwọn fáǹsì wọn bínú sí ẹ àwọn àbúrò Adébóyè bínú sí ẹ àwọn aráàlú Adébóyè bínú sí ẹ àwọn èèyàn Adébóyè gbogbo wa la bínú ìyàwó Adébóyè bínú sí ẹ Lára bínú sí ẹ àǹtí Wùmí náà ìyá Ṣẹ́gun náà bínú sí ẹ mo mọ̀ pé gbogbo wọn ìnáwó ìnílé kò dédé ṣe di pé ká máa pe ìpàdé àwọn fáǹsì ẹ torí pé tó ń bá gbogbo àwọn kọ́mẹ́ǹtì lórí ojú òpó ẹ àtàwọn ojú òpó míì àwọn tí kọ́mẹ́ǹtì wọn ò bá tayé mu ẹ bá ti wo sàkún wọn tó profile picture tó profile wọn mọ̀ pé
eléyìí ṣẹ̀ṣẹ̀ dáyé ni ó dẹ̀ tó ti wà láyé nígbà yẹn gan gbà yẹn kò mọ ohun tí ó ń ṣẹlẹ̀ láyé bí Sakiki gan ṣe wà láyé ńgbà yẹn tí ò mọ ohun táyé ń wí bó ti jẹ́ pé ó sọ pé àwọn jọ kun lé ni tèmi sì ti béèrè ọ̀gá ẹ̀ nínú fíìmù àwọn ní kò lọ́gà kí ni ìbídùn mọ̀ torí o ò lè kọ́ṣẹ́ bó ṣe ṣe yẹn kó o wá lo wá ṣẹ́ kọ́nà bá yẹn kó o kàn dé wọlé ibì kan lọ ṣèbó ní fíbà ní ẹni tó wọ́n jẹ́ pé fíbà ní ẹ lóòótọ́ ó yẹ kó o mọ bí àti kọ́kọ́ tiẹ̀ àti ẹ̀gbọ́n kò ti ṣe fídíò ìjọ yẹn kó o wá lọ bẹ́ẹ̀ nìkan àbẹ́mi méjì tó ẹni kejì tó jẹ́ pé ńgbà yẹn wọ́n wà active àbí ńgbà yẹn wọ́n tó ń jọmọ ẹgbẹ́ ní ìsìn kó lọ tiẹ̀ lórí ọ̀rọ̀ lọ́wọ́ wọn kó o wá ṣe yẹn torí kí ni monetization àǹtí ṣe nǹkan kọ́ ló bínú sí ẹ ó yá. ẹ̀sìn yẹn lé ní ìkejì wọ́n ní pé gbogbo reality gbogbo kan ti Gbénga Adébóyè sílẹ̀ àwọn fámìlì Gbénga Adébóyè náà benefit ẹ̀ ó jẹ́ méjì àkọ́kọ́ story yẹn lè máa yé mi dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ but madam ṣeun wọ́n ti ṣàlàyé bí story yẹn ṣe rí mo dẹ̀ ti understand so mo fẹ́ fi gbogbo àkókò yìí sọ fún yín wípé àwọn fámìlì Gbénga Adébóyè kan náà ń benefit nǹkan tí Gbénga Adébóyè fi lẹ̀ o so àwọn fámìlì dẹ̀rẹ̀ they are very nice family nígbà tó ń ṣàlàyé gbogbo èlé tó jẹ́ tó wà behind the screen tí ì ṣe nǹkan tí àwọn aráàlú mọ̀ but lọ́jọ́ yẹn èmi kàn lọ bẹ̀ ni madam Lara Hussaini ti fún mi nípa ọ̀rọ̀ fámìlì Gbénga Adébóyè àdúgbò àwọn kan tó ní ìdí nìkan wọ́n bá mi discuss. ní àǹtí Lára tí mo mọ̀ kò ní rojọ́ fún ẹ kò ní sọ̀rọ̀ kò rojọ́ kankan fún ọ ìwọ ló kàn wò pé bóyá àánú ló kàn ṣí ẹ ṣùgbọ́n ò wá ṣe dáadáa ibi tí mo tún lọ rèé àbúrò fún wọn tán Fẹ́mi Adébóyè ẹni tí wọ́n bí Gbénga Adébóyè tí wọ́n bí lé àbí ẹni tí wọ́n bí Gbénga Adébóyè ẹni tí wọ́n bí lé Gbénga Adébóyè ẹni tí wọ́n bí lé Gbénga Adébóyè Fẹ́mi Adébóyè náà wá bọ́ síta o òun náà ọ̀rọ̀ wọn òun ò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ sì ń pọ̀ pé ó ti fi gígùn rẹ̀ láti 2004 sí 2003 ó sì ti gbé jánu ńbẹ̀ òun rèé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe description bí ilé yẹn ṣe rí wọ́n wá fi lẹ́tà gbà á nídìí wọ́n ní èèbó ni ẹ kọ́ o àbí nkálẹ̀ èèbó ni producer mi ṣe nkálẹ̀ èèbó wọ́n ní gbogbo ohun ìní Gbénga Adébóyè kò jẹ́ láéláé kò jẹ́ ti ìkankan nínú àwọn àbúrò rẹ̀ kì í sì ṣe ti Gbénga Adébóyè gan-an nìkan mọ́ nítorí wípé Gbénga Adébóyè ò ní ìní kankan tó jẹ́ ṣàìṣàì kankan lójú ayé yìí kò ní mansion tàbí nǹkan kan tàbí mọ́tò nílé ayé yìí ju àwọn nǹkan tó jẹ́ pé kí ni tó jẹ́ ti ọ̀run tó jẹ́ tọ̀run lọ. wọ́n ní condition tí ilé yìí wà ní ìsìn ó jẹ́ àtúbọ̀tán àwọn ìwà ìkà eléyìí tí ó ṣokùnfà bí ẹ̀mí aláyé gan ṣe lọ wọ́n wá kìlọ̀ kíkì wọ́n ní stay away from it wọ́n ní o ò ní kópa nínú nǹkan aburú o bọ̀dá yẹn wá sọ bọ̀dá Fẹ́mi sọ wípé ó láwọn ti transfer gbogbo nǹkan tó jẹ́ bí intellectual properties ìyẹn gbogbo àwọn nǹkan níbi àwọn orin tó ti ṣe àwọn tó tún nílẹ̀ àwọn pound copies gbogbo ẹ̀ àtàwọn tó ti ṣe sọ́wọ́ àwọn ti kó fún ìyàwó rẹ̀ Lára lẹ́yìn oṣù méjì tí aláyé yẹn Gbénga Adébóyè tí ó papòdà wọ́n nítorí pé ọrùn àwọn ló dúró sí pé gbogbo nǹkan ìṣe tòun ni ti tàwọn ọmọ òun sì ni òun sì fẹ́ gbà á wọ́n láti gbà yẹn ló ti ń ṣalámójútó gbogbo àwọn nǹkan yìí lábẹ́ ìṣàkóso bàbá ìtùnú ìyẹn Gbénga Adéwùsì láti bí ogún ọdún sẹ́yìn wọ́n ní nítorí èyí wọ́n ní gbogbo tí wọ́n wá rí nínú àwọn nǹkan tí wọ́n ti jọ manage tí wọ́n ti jọ fọwọ́sowọ́pọ̀ ṣe ó ló yẹ kán lè rí nínú ẹ̀ yọ ní àsìkò yìí lẹ́yìn ogún ọdún láti fi ṣe nǹkan tó tọ́ sínú ilé ọ̀hún wọn ò sọ jù báyẹn lọ lẹ́nu pé wọ́n kàn ṣe àpèjúwe yàrá báyìí mélòó ló wà ń bẹ̀ kíní kan báyìí mélòó ló wà nínú ilé ọ̀hún tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ pé kò sí ọwọ́ ẹbí kankan kò sẹ́bí kankan tó ń bá ẹnì kankan du nǹkan kan ẹ̀kọ́ tó wà nínú ilé tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ẹbí Adébóyè yìí mọ̀ kó ti jẹ́kọ̀ fún oríṣiríṣi èèyàn bó ṣe yọ síta bí àwọn nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ bó ṣe padà wá rí nítorí pé
ọlá Ọlọ́run nìkan ni kì í tán. Kò sẹ́ni tó ní kẹ́ ẹ má ràn Lára lọ́wọ́. Kódà gan wọ́n fi àkáǹtì gbé síta tí sẹ́ni tó fi £1 síbẹ̀. Ṣáwọn èèyàn náà náà wá lọ ń bá wọn yẹn pé má fowó síbẹ̀ o, àbí èèyàn mélòó lè kà lọ́wọ́, òun náà wọ́n tẹ̀tẹ̀ ń gbìjà gan online gan, àwọn mélòó ti fowó lẹ̀ ń bẹ̀, wọ́n ti ní òkè àkàtúnṣe pé orí iye báyìí pa. Ẹ jọ̀ọ́ tẹ́ bá rí ọmọ Adébóyè bí wọ́n rí nílò káwọn tí ẹ má nílò ìrànlọ́wọ́, tẹ́ pákàn rí pé ẹ gbádùn gbogbo nǹkan táwọn tí bàbá wọn ti ṣe, ẹ lè náwó ìrànlọ́wọ́. Ọlọ́run ti pé kíní ìkárí ilé ayé tá a wà, íńtánẹ́ẹ̀tì wà, ẹ bá fẹ́ ṣe nǹkan kan fún ẹ lè wà. Ọmọ Lára gan fúnra ẹ fẹ́ ṣe báyìí fún àní ṣẹ̀ṣẹ̀ máa wo àwọn nǹkan báyìí padà sẹ́yìn pé nǹkan báyìí ló ṣe, kíní kan ló ṣe. Ẹ ṣèrànlọ́wọ́ tó bá wà ní kápá yín, ṣùgbọ́n nínú ìrànlọ́wọ́ tí èèyàn bá fẹ́ ṣe, ẹ má jẹ́ kí ó ṣe pé ẹ fẹ́ gbé àwọn kan, ẹ fẹ́ gbé wọn náà lẹ̀, ẹnìkan lè ṣàánú àbí nǹkan kan. Táwọn èèyàn bá fẹ́ ṣàánú ní òótọ́, wọ́n ṣe àánú. Ẹ̀kọ́ pọ̀ nínú eléyìí o, mo sì fẹ́ èmi Ìbídùn lénìí, mo fẹ́ mú ọ̀rọ̀ ẹ̀kọ́ mi lọ sí ọ̀dọ̀ gbogbo ẹ̀yin tí ọkọ yín lọ́mọ kó tó fẹ́ yín, tàbí ó ti padà wá tiẹ̀ wá lọ́mọ nígbà tó fẹ́ yín tán, tẹ̀sí mọ̀ pé ọmọ ẹ̀ ló lẹ́tọ̀ọ́ sáwọn nǹkan kan, yálà ẹni yẹn wà láyé tàbí ó ti kú. Ẹ dákun tó bá tọ́ sí A, ẹ pín fún A, ẹ fi gún A lọ́wọ́, ṣùgbọ́n jẹ́ kó tẹ̀ ẹ́ lọ́wọ́, torí pé kí ni ọlá Ọlọ́run nìkan ni kì í tán. Ìyàwó alẹ́rẹ̀ ni mí o, èmi àtàwọn ọmọ mi ní ẹ wá já gbogbo ẹ̀gbà, ẹ wá jókòó lé lórí, ẹ wá jẹ́jẹ́ rò kò ní tán. Àwọn míì gan tán tí ẹ mọ ìtàn ìdílé wọn tó ń ṣẹlẹ̀ lábẹ́ òrùlé ẹ fún wọn tán gan, gbogbo wọn mú nǹkan tó pọ̀ wá, tó sì jẹ́ pé àwọn fún wọn tán lọ́mọ 2 kó tó di pé kan 3 àti Lára. Ọmọ yìí ẹ̀ tí ẹ sọ pé bóyá píìnì rèé nù nǹkan bàbá wọn o, bẹ́ẹ̀ tí bàbá rẹ̀ fẹ́ràn ìyá wọn, bàbá ọmọ ń kọ́, ẹ̀wù kọ́ máa lọ skul, ẹ̀wù kan ti ẹ̀gbẹ́ fáwọn náà nìkan báyìí o, ẹ̀dẹ́ ti ẹ̀ lọ drop ẹ̀ sọ́fíìsì, kò sí yẹn ń bẹ̀. Ọlọ́run ni kì í tán. Gbogbo gbèsè tá bá dẹ̀ máa gbé lé ayé ká máa rántí wípé ọmọ kékeré ìgbàgbé nǹkan, ọmọ kékeré náà ló dẹ̀ ń bọ̀ wá di àgbà. Gbogbo ẹni tó bá ní àtúnṣe ṣe nínú ilé ẹ ṣe àtúnṣe. Àwọn ọmọ yẹn kúkú fẹ́ràn ara wọn, ṣùgbọ́n ọmọdé ò gbàgbé ọ̀rọ̀. Gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ wà nípò yìí, mo àdárúkọ ẹnìkan ní ìsìn Pẹ́yẹmí Fájẹ́milẹ́yìn, ìyàwó wọn náà ṣe bẹ́ẹ̀, tó wà nínú ilé ṣe bẹ́ẹ̀, bàbá ẹ̀ láwọn ọmọ míì, àwọn ọmọ yẹn sì wà mí tí wọ́n wà, àwọn ọmọ yẹn kúkú ń dàgbà, Ọlọ́run bá wọn ṣe, ṣùgbọ́n ẹni tí wọ́n tẹ̀ ń torí ẹ̀ jowú ara yín dà pé ọkọ mi ní okòrè ìwé èmi ní alárédè o, èmi ò gbẹlò mí ìwọlé mọ́, ẹni tẹ̀ ń torí ẹ̀ ṣe dà, ẹni yẹn ti lọ. Irú yìí tí àwọn bàbá ń wo eléyìí, wà á fi yẹn jókòó ẹrù ní ẹ béèrè àwọn ọmọ yẹn wò, bẹ́ẹ̀ bá ti fẹ́ràn ìyá wọn ẹ béèrè, torí pé kí ni abá ní Kristẹni ni wá, ta ní Mùsùlùmí ni wá, ó ní nǹkan tọ́lọ́run ọba gan ń béèrè lọ́wọ́, torí pé kò sẹ́ni tó máa ju sáyé inú gbogbo wa. Ẹ̀kọ́ eléyìí jẹ́ ẹ rí i pé Ìbídùn ò síríọ̀sì báyìí rí, ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ayé ni, ọ̀rọ̀ ẹ̀mí ni, ọ̀rọ̀ láìfù ni, ẹ jẹ́ ká mú bíntín, torí pé gbogbo wa ṣe kí ni a ní ju sáyé lórí ìkànnì Oòduà tẹlifíṣàn. Ìbídùn lórúkọ mi, ẹ bá mi fèké sí, tẹ́ ẹ bá tún wá fèké sí gangan, orí mi ò wá wú. Ẹ tún máa pàdé mi nígbà míì, nígbà tí màá tún mú ọ̀rọ̀ tó ṣe pàtàkì tí a ò jọ kọ́gbọ́n nínú ẹ̀ wá lórí ètò Èké Ìbídùn. Kó tó dìgbà yẹn, lágbára lọ́wọ́ Ọlọ́run, mi ò ní gbá burú sí yín o. Ẹ jẹ́ tètè kúrò lórí ibi, torí ajá tí ń gbó lọ́ọ̀kan o, mo gbọ́dọ̀ mọ tí ń gbó mọ́ o, ẹ jẹ́ kí n lọ ṣèwádìí lórí bàtà náà. Oòduà Móhùnmáwòrán, Gbangba Làṣàntà.